Òun ni ọmọ ọ̀ká ló máa ń ṣekú pọ̀ká. So ti bá pa yín, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Mo sọ pé kí ló ń wá nu yàrá mi? What are you looking for? So dáadé kò máa jí lọ́jọ́ kan, kó máa sọ fún mi pé kémi àtàkì kájọ máa rọrùn first kan. So èmi ni mo bí wọ, èmi ni mo bí òun náà. Tí bá dẹ̀ sọ pé kẹjọ rán ní ilé iṣẹ́ mi, ṣé ẹ̀ṣẹ̀ wà nù? Bàbá kí orú ọ̀rọ̀ wo lẹ ń sọ yẹn? Orú kí ni nǹkan tẹ̀ ń sọ yẹn? Ronú lọ síbẹ̀. CEO ni. Wọ́n ní kó wá jẹ́ CEO kọ́ńpì Ìbàdàn yẹn ṣe wá bí èmi ọmọ tálíkà. Èèyàn yìí ni ẹ. Èèyàn yìí ni mí sìn. Tó wá bu mí lọ́wọ́ o, ìmọ̀ àgbàdo tó yàn yìí ni. Àrùn sí kankan. Ṣé nítorí pé ọ̀gá akíkú mi lọ́kọ̀ kò gbẹ́ ìjì lásán olúwa tẹ̀lé bá sọ́nà? Ó pọ̀ sínú kó máa bẹ́ẹ̀ ṣeré náà. Wá, ṣé òun ló ní kinní? Èmi wáyé wá ṣiṣẹ́ o, wáyé wá gbádùn mi o. Tó bá dé fura, tó kàn máa dúró dáadáa báyìí, ó máa dé wọn pa ni. Yeah, that's... You are going to act like the boss that you are. Oh, yes, baby, thank you. That is the spirit, come on. That's it. Oh, baby, give me a kiss for that motivation. Come on, darling. Yeah. You know, baby, stop it. Now, motivation is very bad for more kiss. You have to beg for it. Ṣó fẹ́ dá kọ́pì ìbàdàn àbí kí ló dé gan pàápàá? Wo dáadáa o, nǹkan tó ń ṣe yìí, ó máa lẹ́yìn o. Ààrẹ ò yá òun tẹ̀sẹ̀ dúró dè mí. Ó rọ̀ gan. Àdúgbò mi wọlé kàwé o. Ìyá àbọ̀ ni mo kà o. Pàdú ẹni kò gbà. Mo ti mú ẹ̀rọ àná mi ti bẹ̀. Nǹkan kan ló ń gbà fún mi, àwọn ò tí ì ṣàlàyé ìdí tó ṣe ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi. Ọlọ́run àná ńlá, Ọlọ́run tó ní gbogbo nǹkan láàyè fààyè gbà mí. Kójú mi torí rẹ̀ yìí má ṣe rí mi o. Èdùmàrè dákun ṣọ́ iná mi nírè láyé mi jọ̀wọ́. Káfẹ́fẹ́ àbúrò ayé má ṣe fẹ́ dọ́dọ̀ mi mo bẹ̀bẹ̀ o. Kémi má ṣe jẹ́ ká láyé mo wá o. I wake up today, I go down my knees, no. I say my prayer to the Lord. Kórìí mi jẹ́ nire. Kémi má ṣe kábínú orí má ṣe ṣẹ́ mi lórí. Gbogbo nǹkan táyé ń pè níyà, kó má ṣe jẹ mí tọmọtọmọ. Onídàájọ́ àgbà o, jọ̀wọ́ dá mi lẹ́jọ́ ire. Ọ̀rọ̀ mi tó ń dùn mí nínú, kó má ṣe pa mí lẹ́kún. Onídàájọ́ àgbà o, jọ̀wọ́ pín mi níre. Kémi má ṣe jẹ́ ká láìmọ̀ wá, kí má ṣe rógun ìdààmú o. Kọ́ba mi má ṣe sunkún àìládé lórí. Kárẹwà mi má ṣe sunkún àìrọ́kọ̀fẹ́. Kákan mi má ṣe sunkún àìrílé sùn. Kó mi má ṣe tán lẹ́yìn ẹja mi o. Kórí adé má ṣe dèrò àkìtàn. Kórí ọlá má ṣe fẹ́ wọn ló gbà. Kásíwájú má ṣe dèrò ẹ̀yìn o. Kórí mi má ṣe gbàbọ̀dé fún mi o. Onídàájọ́ àgbà o, onídàájọ́ àgbà o, onídàájọ́ àgbà o. Dábọ̀ dájọ́ ire fún gbogbo wa. Kórí mi má ṣe gbàbọ̀dé. Láyé mo wá mo bẹ̀rẹ̀. Islam lẹ̀kún sí yóò dé snap. Sọ kí ni mo sọ fẹ́ kó ṣe mí? Ọmọbìnrin máa wọlé lọ, ṣé wàá máa wọlé lọ? Máa wọlé lọ. Ní sùúrù, kí ló ṣe é náà? Tí nǹkan bá ṣe yà àti bàbá tí wọn bá tètè mójútó á ràn àwọn ọmọ. Bẹ́ẹ̀ náà lèmi àti ẹ̀ sùn tó dédé fọ́ mi létí. Ìjọ mi náà tún wà mẹ́tò jẹ́ pé ó ti mí ṣubú lórí bed. Kí ló ṣẹlẹ̀? I'm beginning to put one and two together. Definitely something is wrong. Tí nǹkan bá dẹ̀ ti ń ṣọkọ àti àwọn tó ń bá tètè mójútó ó máa lọ affect àwọn ọmọ. Jókòó mi. Àgbàlagbà tó bá ti ń sáré nínú ẹ̀kan tí nǹkan ò bá le definitely òun lé nǹkan kan. Kí ló ṣẹlẹ̀? Yes.
I have a little problem, and it's something fixable, and I'm on top of it. I am fixing it. Oh my name, you like me? Kí ló ṣe? So daft. Show me it down. Are you daft? Most of us say mo try to fix it. Me say mo ti fix. Get out! Go! Why did you stop me like that? Why did you stop me? Why did you stop me? Hey, hey, yes! Hey, whoa! Oh, you please! Oh, sorry! That's your mommy! Cover me, please! Cover me! Cover me! Please go away! Cover me! Yes, sir. Mami ńkọ́? Wọ́n ní pé kẹ́ wá bá wọn ní yàrá òkè tẹ́ bá ti dé náà ni. Wọ́n wà lókè. Bẹ́ẹ̀ ni, sir. Ẹ ṣé. Yes, sir. Ẹ kú àtàárọ̀. Ẹ mọ̀ wo lẹ o. Ẹ rọra. Máyọ̀mí. Mama. Tí kì bá ṣe tìyá rẹ̀ tí mo rò, òun ló jẹ́ kí n mú ọ wá bí. Ọlá ìyá rẹ̀ lọ jẹ. Yes, ma. Bí bẹ́ẹ̀ kọ́, ǹbájọ́ jábọ́ lórí ewé lásán. Bẹ́ẹ̀ ni, ǹbájọ́ orin náà débi ilẹ̀ gbé pẹ̀kun. Ǹbáwájú o tó kòrókò kó bá gbàbẹ̀ dó kòrókò tó. Mama, ẹ má jẹ́ kí n ràrìn rà. Kí ni mo ṣe? Ìkà ni ọ́ o. Kí ni mo ṣe? Ọ̀dájú ni ọ́ o. Ọ̀rọ̀ yín ò yé mi mà. Bẹ́yẹn bá rí ọ tí ò sà sóbi àdáhùntọ̀. Mi mọ nǹkan tí mo ṣe. Kò burú. Ọ̀dà o. Kí ló mọ̀ nípa kú ìyàwó rẹ o? Mi mọ̀ ń pa kú ìyàwó mi. Ìyàwó mi mọ̀ kankan pa kú ẹ̀. Mami, ẹ wo ikú tó pa ó yin jó mi náà lójú àmúwọ́ Ọlọ́run ni o. Torí ṣe rí ẹmu ìgbà tí ìyàwó mi sick tí mo ṣàlàyé fún yẹn. Àìsàn yẹn pọ̀ débi pé mo rò pé ó ti máa kú gbà yẹn ni. Nígbà Ọlọ́run dẹ̀ tún bá mi yé. Àfi bọ́mọ ọ̀dọ́lé ẹ̀ ṣe pè mí pé ìyàwó mi ò kí n sáré wá kí n máa bọ̀ kí n wá wo mo kàn bá ń bẹ̀ tó ti kú ni. Bóyá àìsàn ọjọ́ yẹn tó ṣe ń gbà àkọ́kọ́ yẹn náà ló tún sọ́wọ́. Ẹ wo ká ní owó lè ra kú ni mo bá sanwó fún kú kó má pa ìyàwó mi. Mi mọ nǹkan kan pa kú ẹ. Máyọ̀mí. Ma. Ọjọ́ ìrònú rọ́tọ̀ bá fẹ́ pa. Mi parọ́ fún yín. Tọ́lọ́ ọmọ tá à ń wí ó wà ń bí pẹ̀lú wa o. Kò burú ilé ikú wọn ti jẹ́wọ́ àrùn nísùúrù. Wùrùwùrù dìde o. Ìsọkúkú ayé dìde o. Ìsọkàkà ọ̀run dìde. Ọ̀wọ́ gẹ́rẹ́gẹ́ àgùntàn àgbà ni wọ́n ń gùn wálé ayé. Tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gun àgùntàn àgbà wálé ayé. Ìsọkúkú ayé o. Ìsọkàkà ọ̀run o. Bọ́lá ló dìde o. Káàbọ̀. Kúrè. Bọ́pẹ̀lẹ̀ bá dakùn délẹ̀. Ifá àmọ́ rílé àmọ́ róko. Àgbénú omi ríran tẹja. Bọ́láńlé. I'm sorry. Kí ló sọ pé ó ṣẹlẹ̀ láàrin wa?
wọ́n ṣe ń pè mí látẹ̀kan mò ń dá yín lóhùn bọ́ nẹ́tíwọ̀kì ò jẹ́ kẹ́ ẹ gbọ́ mi. Ẹ máa wá fún yín, ẹ má wọ́ọ̀rì, máa wá bá yín ṣọ́ọ̀bù, ṣe gbọ́? Ó dà báyìí ni, ẹ̀yin náà ṣàmì pé kọ́sítọ́mà gidi ni mo jẹ́, ẹ jọ̀ọ́. Bọ́lá, ìyá Sídí ló ń fẹ́ wá pariwo nílé. Mọ́mì Sídí kọ̀, mo ṣe máa wá pariwo, ṣáà jẹ́ lówó ni. But ìyá Sídí mò ń gbọ́ tó ń sọ fún mi pé kó ń jọ kó má wálé wá pariwo. Honey, forget about it, it's not ìyá Sídí. Ọlọ́run ò dẹ̀ jọ kó ṣàánú àwa náà. Ìjọ wo gan làwa tó fẹ́ máa rẹ́rìn-ín nílé Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ń bẹ́ẹ̀ lójoojúmọ́, ò dẹ̀ ṣàánú mi. Ìyàwó tó fún mi rèé, mi ò lè bọ́ra mi. Kì í ṣe pé àwọn ọmọ ló dá sí wa ń gbá pé àwọn ọmọ pọ̀ jù la lè gbọ́ bùkátà wọn. Àwa méjèèjì gan mi tí lè gbọ́ bùkátà àwa méjèèjì. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ládùúrú iye ọdún tí mo fi kàwé ní school. Wá rìn kiri, ò jẹ́ kí n ríṣẹ́ ṣe, ṣàánú mi Ọlọ́run. Mo dẹ̀ bẹ̀ títí pé mi ò mind iṣẹ́ kankan, kódà kò jẹ́ security guard. Mo sọ fún ẹ pé mi ò mind. Kódà kò jẹ́ èyí tí máa ti máa pọ́n ṣe yẹsà fọmọ inú mi. Mo ní mi ò mind. Ọlọ́run ò dẹ̀ jọ. Ọlọ́run ò dẹ̀ jọ. Má ṣe báyìí fún mi. Honey, stop talking like this now. Wo ọkọ mi. Sórí, kò sí bí sọ́mọ̀ ṣe máa funfun tó. Dúdú díẹ̀díẹ̀ máa wà ń bẹ̀ o. Dúdú tiwa ń pọ̀. Eléyìí ò ń ṣe dúdú díẹ̀díẹ̀. Àmì wo lásán leléyìí? Jẹ́ ká gbà pé ìgbà dúdú wa là ń là kọjá yìí. Tó bá yá, ó sì padà máa funfun. Jọ ọkọ mi náà. Mo ti gbọ́ ẹ. Mo ti gbọ́ nǹkan tó sọ. Sórí, gbogbo eléyìí tó ń rò yìí, èmi ló yẹ kí n máa rò, but mo mọ̀ pé lọ́jọ́ kan, gbogbo aláṣẹ máa jẹ breakfast náà. Mo mọ̀ pé lọ́jọ́ kan, ìwọ ò sì máa tọ́jú mi. Mo mọ̀ pé lọ́jọ́ kan, àwa náà máa ṣe gbogbo nǹkan tẹ́gbẹ́ wa ń ṣe. But you just have to be strong. Have to be strong now, please. Okay now. Ṣé kí ló fẹ́ jẹ? Have you eaten? Eat. Látàárọ̀ tí mo ti lọ mi jẹun kankan. Jẹ́yìn tó fún mi láàárọ̀ yẹn gan. Nígbà tí mo ń bọ̀ tó wò ká mọ́. Ǹjọ́ mọ̀ pé sẹ̀ ni mo rìn láti Malam Tọ́pẹ́ dọ́yẹ Ẹlẹ́bù. Sórí bí mo ṣe wà yìí, mo ti ṣe egúre, mo ti tẹ̀bà sí. Ṣùgbọ́n má wọrí, wá jẹun, ó ṣe ní jẹun kẹ̀. Mo ń bọ̀. Mo ti rú Ọlọ́run. Ọmọbìnrin. Ọlọ́run tí ẹ fún mi lówó kí n tẹ tọ́jú fẹ́ọ̀ yìí. Kí ni lówó kí n tẹ tọ́jú fẹ́ọ̀ yìí? Tí ó bá sí orí, kò sí ní tá a bá pè dojú. Tí ẹsẹ̀ ò bá sí, kò sí ní tá a fẹ́ pè látàǹpàkò. Tọ́wọ́ iná ò bá sí, àtàǹpàkò ọwọ́ iná ò ní sí. Tí ò bá sí wọ kò lè sí mi. Ìyẹn ni kó má sọ. Irú Ọlọ́run ni ò sí o, my dear. Irú ẹ̀dá pọ̀ lọ dáǹtì rẹ̀. Irú obìnrin dáadáa bíi tiẹ̀ náà sọ̀rọ̀. Sórí bó ṣe ń bọ́ mi ẹlẹ́dàá bọ́ ẹ̀sùn. Ó fún mi lóúnjẹ tí mò ń jẹ sẹ́nu, ó tún fún mi lóúnjẹ mi. Bọ́lá ní ẹlẹ́dàá pèsè iṣẹ́ alálùbáríkà fún mi kí n lè tọ́jú ẹ̀. Wá, ṣé ìṣe gbogbo owó tó gbà nínú náà lọ fẹ́rẹ̀ ilé ìfẹ́ mi? Rárá o. Sórí my dear, sórí nǹkan tèmi ń ṣe tí wọ́n ń kà kan bàbàrà. Ń lẹ́lòmíì máa ṣe tọ́pọ̀ ẹ̀ máa wò tẹ́ńbẹ́lú. Sórí tí mi ò bá wá ṣe jù báyìí lọ fún ẹ, èmi gan ni mo wá yà láìmoore.
àádẹ́ bára wa pẹ́ ìṣòro yà wá agbára náà ó mọ́ mi. màmú lẹ́tà. kò ní gbáre fẹ́lẹ́ bí. ó dẹ̀ ló ti jẹun. onídàájọ́ ayé ló ń ṣàbòsí ọlọ́run mi ò ṣe bí o. gbogbo ọ̀tá bá sókè yìí ló borí ẹ rọra o ẹ rọra torí pé ọlọ́run mi ò jọ nìyàn gbogbo ń tá a bá ṣe láé la máa jèrè wọn. bàbá mi ló máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tí àgbá omi kan bá wà nílé tí ọwọ́ kan pọn mi sí tí ìgbà ọwọ́ bá wà ń lò bàbá mi lómi náà ní pẹ́kọ̀. Simple arithmetic ni ẹ̀ náà ó dàbí pé kọ́ ní ọwọ́ kan ń ṣiṣẹ́ ìgbà orí wa ń jẹ iṣẹ́ yẹn. Exactly. Iṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè stand down yóò ń ṣe it is just simple as that. ọkọ mi ṣó mọ̀ pé ọ̀rọ̀ yẹn mi àti ẹ ló bá wò. bí báwo. èyí tó fi jẹ́wọ́ nìkan ló ń ṣiṣẹ́ tẹ́mi kàn wà létí mi ò ní nǹkan kan tí mò ń ṣe. tí ṣọmọ ó máa ń dùn mí kí n máa rí ẹ kó máa lọ kó máa jẹ́wọ́ nìkan ló ń ṣiṣẹ́ ló ń ṣiṣẹ́. kí ló ń sọ gangan? What are you trying to say? òní mo fẹ́ máa wá iṣẹ́ kan pawọ́ dà. no wàá wá iṣẹ́ lọ fún kìnnì ṣé mo sọ fún ẹ pé mo lè ṣe wàhálà fáwọn méjèèjì ni àbí o rántí health condition ẹ ṣé o mọ bí health ẹ ṣe rí? ó mọ. mi ì ní ṣiṣẹ́ tó le. ṣé o mọ ìlera ara ẹ ni? mo mọ ọkọ mi sórí nǹkan tí mò ń ṣe kó lè rọrùn fèmí àti ẹni at least gbèsè á dínkù ìwọ náà wò àti ìbímọ ń sìn èmi àti ẹnìkan la wà àti lè dá ẹnu ara wa bọ́ tó bá yá bùkátà á yọjú wàá fẹ́ ṣe fárá wàá fẹ́ ṣe fẹ́ bí. owó nǹkan tó ń sọ ni mi complain fún then èmi ò fara mọ́ gbogbo ilé tó ń sọ yìí ó máa lera rẹ̀ tó tí ìdìbò adé bàjẹ́ tó nídìí ló máa ń dà o mi fẹ́ wà lákòókò mo ti gbọ́ nǹkan tó sọ àwọn tí kò bá ti mo fẹ́ lọ mi ṣe mo sọ pé òun bínú mo fẹ́ lọ match. ṣé ọkọ mi mo ṣe báwo mi sọ pé mo gbọ́. gbogbo ẹni tó ń ṣeré ráyé kó máa ṣeré fún dídá wa méjèèjì. gbogbo ẹni tó ń ṣìkà láyé mi wọ́n máa jèrè ìkà kan tó lọ láé kó rí mi má ṣe gbà bọ́dí ọ̀fọ̀ ayé mi tó ń dùn yóò kó má polúkúrú mùsù ẹni tó gbìn lá tó ń retí àlùbọ́sà ní kíká irọ́ ńlá ni. ọlọ́wọ́ ó dà kí lélẹ̀ ṣé lè dà torí tọ́lọ́hún ṣé lè dà tọ́rọ̀ lẹ́ ń kúnlẹ̀ bí aláàánú kí ló forí burúkú gan. mò ń tún reception ṣe ni mo ní pé tí n bá ti ṣe tán màá kúkú wá páàkì ẹ̀ lọ́wọ́. ọpọlọ yóò sọ fún yín pé téèyàn bá gbálẹ̀ tó máa ń kó ni kó tó lọ ṣe nǹkan mí àbí làákàyè yìí ti sọnù orí yín ti yí tẹ bá wáṣẹ́ ẹ máa ṣe bí èèyàn re tẹ bá ríṣẹ́ tán ẹ ṣe bí olórí burúkú tó ń kàtà rẹ lọ́jọ́ ọdún ẹ jẹ́ kẹ́lẹ́ ìjẹ́ send off when next iṣẹ́ ìtàn bí ẹ̀yin oníjàtìjàtì wẹ̀rẹ̀. òkùnkùn ṣú láyé ọlọ́run tó ní mi mo bẹ̀ ọ́ o wá pín mi lérè láyé mo wá o ẹni tó yẹ ká sá fún láyé táwọn fọ̀rọ̀ ẹni lọ ọ̀rọ̀ yìí ta kókó adániwáyé onídàájọ́ àgbà o gbà wá lọ́wọ́ àfojúfẹ́ni má ṣe fọkànfẹ́ni. Bọ́lá. ṣó yẹ ká dúró tènìyàn kó tó máa níni lára. Bọ́lá. ẹ̀rù táwọ̀ sọ́rùn tó ń fara níní o. Madam.
Bọ́lá ni ẹ wá wo Bọ́lá mi mọ́ tó ṣe Bọ́lá ẹ wá wo Bọ́lá mo fẹ́ fọ́nẹ̀dà ọlọ́wọ́ yàrá wọ́n lójú fẹ́yìn sí. àti làwárùn kẹ́ni tó ti là má ṣe fẹ́ni tó là ṣẹ̀sìn torí pé Bọ́lá darling. Ọlọ́run ọba ló pèsè ògbàgbé ẹni kankan. Please èmi lọkọ ẹ̀ níbo kí ló ṣẹlẹ̀? ọ̀rọ̀ mi tó ń dùn yìí. Okay. Ibo lẹ wá gbé lọ? Mo ń bọ̀ sí mo ń bọ̀. Ọlọ́run irú kí ni gbogbo ilé báyìí? Kórí mi má ṣe gbà bọ́dé láyé mo wá mo bẹ̀bẹ̀. Abínú orí kan má ṣe sẹ́mi lórí o. Ọ̀nkú, orí ìrònú ni ẹ ṣe wáyé. Onídàájọ́. Ẹ má ronú ní ìdí ẹ̀. Yes, ma. Nurse. Sir. Oh, please. Help save my wife. She's all I've got, please. She'll be fine. Ẹ má worry rárá. Nǹkan tá à ń ṣe náà nìyẹn. Nǹkan mi tá à ń fún wọn yìí supplement ni. Ẹ ti understand. Wọ́n máa wà okay. Ẹ kàn máa fàdúrà ràn wá lọ́wọ́. Ọlọ́run á gbàdúrà wa. Àmín ma. Ṣé gbọ́? Yes, ma. Wọ́n wà fine. Everything fine. Nurse kò lajú kò sọ̀rọ̀. Wọ́n á lajú. Ẹ má worry rárá. Everything máa wà okay. Ṣé gbọ́? Okay, ma. Olúwa. Ọlọ́run. Ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa ibi ìsádi mi. Láyé lọ́rọ̀ àlewí lè ṣe. Please, I don't know what to say to you, but please, save my wife, please. Lord Jesus, please. Look at him, Lord, you say our name. Gbogbo ọjọ́ mọ́kànlá tó fi wà lọ́sípítù láìláàjọ èmi yóò fi díjú gbogbo ọdún mọ́kànlá ẹ̀mí mi fi lè sùn. Nígbà tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó báyìí kí ló wá tó padà sún ọ lọ ṣe gbogbo tó ṣe. Ẹgbẹ́ èṣù ló tì mí ṣẹ̀rí ìgbà tí mo rí gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi àti ẹ̀. Wọ́n mú lọ sẹ́nu wọ́n jú mi ọ̀dọ̀ bàbá kan fún mi orí mọ́gùn jẹ bàbá ẹ̀ ló wá ń sọ nǹkan tí wọ́n ṣe. Mo kò rere o. Ọ̀wọ́n rí onílé ló máa rè àdòjì gòdògbò wọn mẹ́sẹ̀ ẹbẹ̀ àdòjì káfòrúwò ni wọ́n ní kó máa wálé ara rẹ̀ yókù kiri òdí nìkan ló mọ̀rìn àṣà méjèèjì rìn òdí ló donífà àbìfà gbúrúgbú. Ẹyẹ bẹ́yẹ ṣe ọmọ gbọ́mọ ṣe ẹyẹ lè gbẹ́yẹ mi torítorí wo kíra kú oríire lẹ́ẹ̀kan sí. Mo kú oríire o. Ó rí àsìkò tó wáyé àwọn àwòrán-ṣàṣà kan ń bẹ tí wọ́n bólúfẹ́ gbìmọ̀ a ní a máa sọ oògùn owó kalẹ̀ sórílẹ̀ ayé ó sì lọ́dọ̀ àwa tí wọ́n sọ ká wò mí oògùn owó tí wọ́n wá gbé wáyé oògùn owó tó nítumọ̀ ni oògùn ajé èyí tó nítumọ̀ sí ni kódà béèyàn bá ṣe olúwa rẹ̀ ń donífà àbífà gbúrúgbú. Yes, sir. Baba, ogun o ten sorry. O sure gan pé tí o máa ṣe o máa. Má rìn mí jàgín. Ó fẹ́ kọ́ mi ké. Wò mí bí èèyàn bá parí iṣẹ́ tí mò ń sọ fún ọ yìí. Yóò lówó jù ní gbogbo agbègbè wa yìí. Kódà wọ́n máa gbókìkí ẹ̀ lókè òkun. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ní tó wà ṣe pàtàkì, èmi àpòlí ọmọ obìnrin. Àpòlí ọmọ womb ibi tí obìnrin gbọ́mọ sí nínú ẹ̀. Yo, ọ̀kàrí. Bàbá yẹn máa pààyàn nìyẹn. Mo fẹ́ kọ́ gbọ́ mi dáadáa o ẹ̀là lọ̀rọ̀ bá àbálà kí iye èèyàn àṣìwí ọ̀tá ti sọ àṣìgbọ́ ni nìkan ló burú jù bí n bá ti ń wí kọ́ máa gbọ́. Sọrí àpòlé ọmọ obìnrin tá à ń sọ ń pa rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ obìnrin tí ò tí ì bímọ rí bó bá wá ti sábíyámọ́ kò gbọ́dọ̀ tí ì ṣeré dènà sí ọlọ́rẹ̀bìnrin kan tó súnmọ́. Bàbá mi kì í yàn lè mi lọ́rẹ̀bìnrin
tó súnmọ́ pẹ́kípẹ́kí tó dàbí alájọrò alábàágbé ẹni tó. lẹ́yìn ìyàwó ilé mi lóbìnrin kankan tí mo mọ̀ rí tó súnmọ́ mi. Ọ̀dà ìyàwó ilé ẹ̀ ti bímọ. àti ìbímọ bàbá wait ṣé kì í ṣe pé fẹ́ sọ mi pé bóyá ká lo àpòlé ọmọ ìyàwó mi. ọ̀kàrẹ̀ ọmọkè yóò dáa fún ọ. mi lè ṣe. Thank you for your time. ẹ ṣe fún time yìí tẹ fún mi. ẹ̀sán ọ̀fẹ́ máa sojo ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lòdò ẹ má fòjòdòdó ẹ má fòjòdòdó mi ajé la pé ògúngún sọ onísọ̀bòjì. bàbá tí mo bá lo àpòlé ọmọ ìyàwó mi ìyàwó tí mo fẹ́ sílé ẹ dẹ̀ ní ọmọ tẹ́ni ẹ máa bí ló máa gbó wá èmi dẹ̀ sọ fún yín pé àti ìbímọ kí ṣe ẹ rò pé tí ò bá bímọ èmi ò bímọ náà nìyẹn. ìwọ ni bímọ owó lọkọ obìnrin ọsìpò òkè rajà àìmọye obìnrin tó kùn lù. bàbá I'm sorry ẹ má bínú ẹ ṣe fún time mi. ọlọ́run má sọrí. gbogbo ọ̀tá bá sókè yìí dáwọ́ borí. rọra rọra torí pé ọlọ́run mi ò jọ nìyàn. but this is a series of tests mo dẹ̀ ti explain àwọn results yẹn fún ẹ and from all the results that you get and from my observation pẹ̀lú experience mo ti ní lórí iṣẹ́ ìyàwó ẹ̀ ò lè yẹ. Jaye stop do not talk Jaye iṣẹ́ tí ẹ lélẹ́yìí save her life. It's not èmi kọ́ mo máa save ọlọ́run ló wà. See listen tó bá jẹ́ àgbàlagbà ló ń face nǹkan tí ìyàwó ẹ̀ ń face I would have suggested euthanasia. What's the meaning of euthanasia? What's that? What's the meaning? Mercy death. No! That's my wife you're talking about. We cannot kill my wife. And this is you I'm talking about. You suffering. You're not even. You're like a shadow of yourself. Oh no now. I'll find money. I'll look for money. We cannot kill her. She's my wife. Okay. Jaye. Okay. Jaye, I love my wife. I'll find money. Please save her life, please. You'll find money, right? Yes. You'll find money. I will find money. Okay. Do you even know the ratio to láàrin ikú àti ìyè fún ìyàwó ẹ̀? Okay, if we have to put that on percentage. Okay. Can you percentage share of 60-40 ni àbí 50-50 or what? Just tell me. Lórí assurance tí mo ní medically ìyàwó ẹ̀ bó ṣe wà yẹn 99% ló fi dá mi lójú pé ó máa kú. Iye tó wà ń bẹ is just 1%. Ìyẹn dẹ̀ ní tọ́lọ́hun. See, this woman is on life support. She's a vegetable. Kò lè gbápá, kò lè gbẹ́sẹ̀, kò lè ṣe nǹkan. Her brain is gone. She can't even. Kò ló fẹ́ máa kàwé fún ibi tó wà ibi tó sùn sí yẹn. Kò lè gbọ́ anything. Àwọn kan tẹ̀sí máa ń gbọ́ díẹ̀ from their unconscious world. But she's a vegetable. She's nothing. Tó bá yé gan kọ́ ló jẹ́ kó wà okay ni. Jaye, that woman, that. Stop. Torí pé ojú ọ̀rẹ́ mi kò lè kí n máa sọ nǹkan tí mò ń sọ fẹ́ kò yẹ kí n sọ ogbó ẹ̀ fún ẹ pátápátá báyìí now. You need to be safe. Ọmọ nǹkan tí Bọ́lá lé ọmọ you know what that girl. Òkùnkùn ṣú láyé Ọlọ́run tó ní mi mo bẹ̀ ọ́ o. Wá pín mi lérè lá. Mo délé ìrètí mi pín. Ládùúrú ìyá tí Bọ́láńlé bá mi jẹ́. Bọ́láńlé. Nígbà tó dẹ̀ níṣe ni Bọ́láńlé máa kú báyìí. Kí wá ní àǹfààní àpòlé ọmọ Bọ́láńlé tí Bọ́láńlé bá kú? Kí láǹfààní àpòlé ọmọ tó ní? Kì í ṣe àṣekú máa lọ bímọ nù sáré. Bọ́n tí má tiẹ̀ máa wá lo àpòlé èèyàn ṣòwò. Ṣé ikú jẹ́ Bọ́láńlé? Ọlọ́run orọ́ kan mi. Bẹ́ẹ̀ tí mo bá dẹ̀ lo àpòlé ọmọ Bọ́láńlé náà, tí mo bá lo àpòlé ọmọ ẹ̀, èmi náà ní better life. And then, irú Bọ́láńlé yẹn náà, mo lè ṣe nǹkan tó dáa fáwọn ẹbí ẹ̀.
tí Bọ́láńlé bá kú àwọn ẹbí ẹ̀ náà ń kọ́ èmi ò ṣáà ní bọ̀ tí mo bá lówó láti bí àpòlé Bọ́láńlé tí mo bá lò máa lè tọ́jú àwọn ẹbí Bọ́láńlé mo lè kọ́ bí orphanage tí màá sọ lórúkọ ẹ̀. Ọlọ́run. Possible. Àti wípé gan kí ni òkú fẹ́ fi lé ọmọ ṣe? Ṣó fẹ́ lọ bímọ lọ́rùn ni? So, ó possible. But on one condition. Okay. Ṣé rí irú iṣẹ́ bàǹtàbàǹtà tó fẹ́ kí n ṣe? Ṣé wọ́n pé irú iṣẹ́ tó le báyìí tó yí pọ́pọ́ báyìí tó bá fẹ́ kí n bá ẹ ṣe every year annually wọ́n máa fún mi ní 20 million. What? Kí ló dé? Jaiye. Ó kéré. Ọ̀tọ̀ọ̀tọ̀ iye mi ọ̀rẹ́ ẹ 20 million for what? Má kọ́ ha, má ṣe bẹ́ẹ̀. Tó bá ti dọ̀rọ̀ báyìí kò sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀mi ò mọ ẹ́ rí. Ọjọ́ tí mo ti ń forí já kiri tí mo rẹ́ anybody. Kókó torí inú kan báyìí. Ká ní pé ìyàwó ẹ sign. This is against the ethics of my job. Code of conduct tó guide iṣẹ́ mi. Gbogbo nǹkan ló ní nǹkan tó fẹ́ ṣe fi wà against ẹ̀. Jaiye, that woman lying there is my wife. Can imagine pé mi àti Elijah agree wípé ká ló lé ọmọ ẹ̀. Ṣé wàá charge mi yẹ tó ń charge mi? Excellent. Perfect. In fact, mo búra fún ẹ. Tíyàwó ẹ bá lè sign. Sórí death wish àwọn nǹkan tí òkú bá fẹ́ kàn ṣe lẹ́yìn òkú tó bá lè kọ tó sign tí mo rí thumbprint ẹ tí mo dẹ̀ confirm ẹ. In fact, mi ò ní charge ẹ ní anything. Because nǹkan tó fẹ́ nìyẹn tó bá fẹ́ ká sun òkú tó ń bá kú a máa ṣe. That's discrimination ká cremate ẹ. So tó bá lè lọ́sìn tíyàwó ẹ sign tó lọ́n ṣe tó jí tó wá sign tó sọ pé. Ọmọ bẹ́ẹ̀ kò lè sign ọmọ kò lè sign consent ẹ̀ sọ. O dẹ̀ fẹ́ kí mi lose license. But what you was asking me is too exorbitant. It's not exorbitant. Shut up. Okay, jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ. Mi ò ṣe máa ṣe irú nǹkan báyìí. Mo dẹ̀ ti gọ̀ sẹ́yìn orí mi ò pè sẹ́yìn. Nítorí gbogbo àwọn tí mo máa ń ṣe fún in different hospitals tí mo ti ṣiṣẹ́ tó bá ti yọ kíní kan fún wọn wà kàn rí yàn kó máa look tattered á ní ẹjọ́ mo ní di ibi ọmú kan kíní kan wọ́n bá ti fún wọn after 3 months wà kàn ní wọn báyìí wọ́n ti ń gun ọmọ wọ́n ti ń gun limousine wọ́n ti ń gun different cars. So which means there's more to that thing tó máa ń yọ yẹn they are using it for something and that thing is working for them. Wait. So you've been doing this o ti ń ṣògùn owó tẹ́lẹ̀. Oògùn owó kan mẹ́numọ́ náà ń pè. A máa fún wọn ní mẹ́numọ́ ni wọ́n á dẹ̀ fún wa lówó tiwa so èmi ò wá fẹ́ rìn dè mọ́. Okay, Jaiye wàá fẹ́ mi náà mẹ́numọ́ but the thing is ṣáà tiẹ̀ tí mọ̀ tí ò bá lọ kò tí ì dowó ni. Ó máa jẹ́ àwọn tó máa ń gba ìka lọ́wọ́ mi tó máa ń gba ojú. Now we are talking of ilé ọmọ èèyàn tí kan ní mo fún lọ́mú níbi 2 years ago òun ló ní ilé kan tó wà ní banana island tó pariwo sí yẹn so now talk of you wey wan collect a whole ilé ọmọ kí ló mọ̀ tí ìyẹn máa bí a whole nation ni so torí Ọlọ́run gbogbo àwọn ọmọ ọ̀run yẹn gbogbo owó tó máa jáde ń bẹ everything the least mo lè bá lọ́wọ́ 20 million. Láti mi àti dókítà á di ọ̀pọ̀ tá a lọ àpòlé ọmọ ìtàn. Màmí ní kété tá a lọ àpòlé ìtàn ní Bọ́láńlé bá tún pọ̀ tí ó kù wọ́n ló bá jí padà. Àfi bíi pé àpòlé ọmọ ẹ̀ gangan ló ń ṣokùnfà àìsàn tó ń ṣe tẹ́lẹ̀. Ká ní mo mọ̀ kó máa jí ní mi ní ká yọ àti yọ ẹ̀mí ti gbé lọ́bí tí máa gbé lọ. Ìfàtí ọjọ́ tó jí yẹn máa mi tó bá ṣe ṣe máa ní kó dá padà fún mi kó dá padà síbẹ̀ padà. Pọ̀ pé mi bí wàá ṣe yọ ẹ̀mí ti gbé fún owó ti. Nurse.
ṣàlàyé fún ìyàwó mi pé àpọ̀lé ọmọ mi láti ṣòwò torí ní kété tí dókítà gba àwọn ẹlẹ́tọ̀ọ́ tó lára ẹ̀ tí yá ká máa lọ́lé. Bá a ṣe lọ́lé kò pẹ́ sígbà yìí ló náà bá ṣìnà ọlọ́run wá pé bó ṣe ń ṣe lélò ìtọ́ nǹkan bẹ̀rẹ̀ sí ní dáadáa iṣẹ́ tí mi ò mú ṣe gan wọ́n máa ń fi lò mí gbogbo nǹkan tó bá ṣàmà pé owó gbogbo tí n bá kojú síta nǹkan rówó ni owó yẹn wá pọ̀ mo lè tọ́jú òun náà gbogbo tó bá lóun fẹ́ mi ló ń ṣe fún un mo ṣe wá ń ṣe owó kílẹ̀ nínú tí ẹ̀ náà ń dùn mo mọ̀ pé òun náà ni mo fi pèlò owó yẹn torí mi mo parọ́ fún un ṣe ni mo fi iṣẹ́ àgbà ṣe contract ni mo fi ń bójú fún pé ìrìn ìlú ṣe gbogbo iṣẹ́ náà máa ń gbé wá bá owó dẹ̀ yọ gbogbo ìgbà tí mo bá ti wá ń wojú ẹ̀ tí mo dẹ̀ rántí pé kò lè ṣàbíamọ́ ó bà mí lọ́kàn jẹ́ ìbànújẹ́ ọkàn yẹn ó gbé ọkàn tó ń ṣe mí yẹn ó wá jẹ́ kó máa di ẹ̀rí ọkàn fún mi ẹ̀rí ọkàn wá ń jẹ́ mi ó dẹ̀ ń bà mí nínú jẹ́ wọ́n á tún padà lọ bá ọ̀rẹ́ mi jàre dókítà yìí. òun ló tún wá dá mi lọ́gbọ́n pé èmi o nígbà tó jẹ́ pé gbogbo ìgbà ni mò ń rí tó tún tọkàn mi ń bàjẹ́ yẹn wípé àṣẹ dàbí ọgbọ́n kí n ti síta kí n gbálé fún wípé tí mi ò bá rí gbogbo ìgbà mọ́ kíní ẹ̀ ò ní máa dààmú ọkàn mi lóòótọ́ èmi náà wá rò èṣù wá bá mi lọ́wọ́ sí èmi náà wá ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Oh, mo drink it. Yeah, I drink a lot anyway. Listen. Mi ò tiẹ̀ expect kó máa mọ orange stuff, but more tea gidi now, okay, herbal drink, spirit, something nice, not all this jelly. Jaiye, kò sí iye ọtí tí mo lè mu. Tí mo bá wọlé báyìí tí mo rí Bọ́láńlé, ṣé lọ tí yẹn máa kà lójú mi. This brings me to asking myself, how did I get here? How? Please, why? Please. Just stop. I hate this bad energy around me. Kí ló wílé tó ń ṣe yìí náà? Jẹ́ kí n sọ ọmọ fún ẹ. Ṣorí ilé ayé tá a wà yìí, ọjà ọ̀dájú ni. Olójú ẹ̀jẹ̀, olójú iná nìkan ló lè jèrè ẹ̀. Yes. After all, kò ṣe pé àmọ́mọ́ ṣe kọ́ta ṣe náà. A tún rò pé ó máa já sí bákan and it turned out to be the way it is. And I won't say it turned out to be bad, but rather it's good bad. The turn around gangan ni nǹkan tó ń fún mi problem. So what is the problem? Whenever I looked at her, I feel bad. Pé ṣó yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn sí ṣá. Listen. If you continue like this, you're gonna end up having hypertension, high blood pressure, and you're gonna die. Okay. Listen, okay, fine. There's a solution to this. Ṣebí torí pé òun rí ló jẹ́ kó máa feel bad. How about you get her established in terms of apartments, businesses, set her up. Gbálé fún, jẹ́ kó ní business, ra mọ́tò tó dáa fún. Wá dẹ̀ fi style. Wá tí ewé. Ó easy. Torí o tún máa bèrè pé báwo ló ṣe máa nǹkan tó máa sọ fún lélẹ̀. You just tell her, babe, mo ń ṣètò àwọn àdúrà kan lẹ́nu ọjọ́ mẹ́ta and kò ní require kí obìnrin wà around me. So from there, wá tí síta. Then tó bá yẹ pé call yín twice in a week ní tẹ́lẹ̀, ó máa di once a week. From once a week to once a month. From once a month to once a year. And tí bá yẹ di pé communication between ẹ̀yin méjèèjì ó ti ń pẹ́ síra wọn, ẹ máa gbàgbé ìpara yín nìyẹn. Jaiye, that is tantamount to me being heartless. Oh. Sending her away? Oh, okay. I would rather prefer you are hearty and in poverty. You get? So tó bá ní heart yẹn bóyá kó wà in poverty àbí kó má ní heart. So what are you saying? Abúdé ń bá ẹ sọ̀rọ̀ dẹ̀ ń ṣe bí kíní. Àwọn abẹ́ ẹ sọ̀rọ̀ àmà yọyún wọn. Ṣàpọ̀.
ṣẹ̀rọ̀jú ayé ẹ wo ènìyàn láyé ẹni tó jẹ pàtán o tó wá dé ipò rẹ̀ sákìtàn irú wọn la máa fi wé ẹni tó jẹ ẹ̀gúsí tán. Máyọ̀mí torí Ọlọ́run wo táǹkì ẹ̀sìn wọlé bọ̀. Ṣé ẹ̀ṣẹ̀ ni pé ká lówó ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé ká lówó ni ọmọlúwàbí tó rìn lọ látàárọ̀ ó ṣe ń wọlé bọ̀ by this time? Ṣé òótọ́ lòwe àwọn àgbà tó sọ pé téèyàn ò bá tí ì lówó lọ́wọ́ ìwà oníwà ló máa ń wù? Orí ẹ̀ ó ti dàrú. Tó bá sọ ṣó ó yá wèrè gan ni o ó ṣe èrè ṣá ìjọ òun gangan ló di ọlọ́dẹ tó máa ṣọ́ mi láyé in your life tó bá tún náwó ẹ̀ sí mi I'll beat the hell out of you Manuel. Máyọ̀mí èmi mà ní. Ìgbà tí wèrè ẹ̀ máa sọ̀rọ̀ sìn onígbà kan tá a náwó ṣó náwó ni. I am the rich man here, èmi ni mo náwó. All I know about you only pé I feed you, I clothe you, I give you money to spend like a spendthrift. Má ṣe bẹ́ẹ̀ mọ́ máa mú un bí mi. But ìyàwó ẹ̀ ni wọ́n. Oníyàjá mi ọjà wẹrẹ ni. If you say that again, I'll beat you. I will beat you. Máyọ̀mí ò gbá yìí. I will beat you. Ọjà wẹrẹ ni. Nonsense. Níbo ni mo ti rí ẹ náà? I will cook for myself, idiot. Máyọ̀mí. Tó bá tẹ̀lé mi, máa pa ilé ìjọ ajẹ́ o. Máyọ̀mí ò gbá yìí. Ọ̀nà kíṣìn dáná. Wèrè ṣá ti gbé kíṣìn kú omi tó wà ní. Ayé ti padà mú mi, Máyọ̀mí èmi. Àbí nọ́ṣẹ̀ṣì òun ni. Tó wá dé ipò rẹ̀ sákìtàn irú wọn la máa fi wé ẹni tó jẹ ẹ̀gúsí tán tó wá ní tó lè po ẹ̀gúsí tó lè po ẹ̀gúsí ti dohun ẹ̀jírí ẹ̀rọ̀jú ayé abẹ́ orí nǹkan o adìyẹ ọmọ kò mọ̀ pọ́ńtà òun ni. Kọ́kọ́rọ́ léwu. Mo ṣẹ̀ṣẹ̀ ra fún ẹ. Oh, thanks so much, darling. Ọ̀bọ̀ tí wọ́n nìkan ni wàá máa gbé bí. So tí máa délé ń sìn mọ́tò máa bẹ́ẹ̀ kó àwọn ẹrù ẹ wá. Then máa ṣètò mọ́tò fún ẹ tó bá fẹ́ máa jáde. Tó bá yẹ gbé mọ́tò kan ló ń fẹ́ tó bá yẹ gbé méjì ní iye mọ́tò tó bá ń fẹ́. Wọ́n á ṣàkọ́kọ́ gbé kan wá fún èyí tó bá ń fẹ́ anything tó bá ti ń fẹ́ kó máa sọ fún mi wọ́n máa kó wá bẹ́ẹ̀ ń bí. But dear, ilé tá a jọ ń gbé ńkọ́. Kí ló ń ṣe ẹ náà? Kí ló tó tiẹ̀ lè jẹ́ obìnrin gidi for once? Obìnrin gidi tó bá lálùbáríkà tàbí tó fẹ́ lálùbáríkà kó ń gbọ́ ọkọ ẹ̀ lẹ́nu. Nǹkan tí n bá sọ làṣẹ tó máa múlẹ̀. Mo sọ fẹ́ pé màá máa gbé ṣé ìwọ lólówó tó fi ilé tá à ń gbé ìwọ lólówó tá a fi kọ́ ni. Eléyìí tí mo rà fún ẹ ṣé ìwọ lólówó ni? Oh, listen, mo láwọn àdúrà tí mo fẹ́ ṣe àkànṣe àdúrà dẹ̀ ni mi lè máa bóbìnrin gbélé for now. Do you understand? Whatever tó bá ti fẹ́ wá fún ẹ bí. But Máyọ̀mí kí ló tó ń bà mí inú jẹ́ gbogbo bàbá. Èmi ń bà ẹnu jẹ́. Kí ni mo ṣe fún ẹ? What have I done to deserve all this treatment now? Bọ́lá èmi ń bà ẹnu jẹ́. Píìkì ọ̀rẹ́ dáadáa o, èmi ń bà ẹnu jẹ́. Mi ní kò sùn ta onímọ̀ ń bà ẹnu jẹ́. Torí pé mo ní mo fẹ́ ṣàdúrà. So kí n má ṣàdúrà bí. Máyọ̀mí ìfẹ́. Wọ́n lóyún mọ́tò fún mi jọ. And what have I done to deserve this treatment? Máyọ̀mí. Ẹkùn ọkọ̀ òkè, ẹni burúkú ìkejì ààrẹ. Ṣé o rí ẹ? Àjàlá ta ló nà ẹ? Ó dà mo gbà, èmi náà ni. Ìwọ ni. You're not serious. Bọ̀ sọ pé bó ṣe wà ẹ́, ọmọ wa náà ni ẹ.
I'm my touch you. Yes. Ah, the making work on shit. Oh, they boil down to one reason, no. So they pay cocoa Abeni journey. Mushali my way cook pare. Iko e o da fún mi sí. So nǹkan tó ń ṣe ni pé kí koko yẹn má fọ́. Kó má fọ́ ni. Tó bá fọ́ nǹkan ti bàjẹ́. So nígbà tí a ti lé ara bí lọ. Mi lé lọ completely. Okay, I'm sorry. I didn't mean to say it that way. Kò ṣe pé a lé. Since I fi style, ta fi push it aside. Mo wá wò pé kò yẹ kó mọ mi kó máa ronú because tó bá ronú máa lead to high blood pressure. From high blood pressure máa lead to depression. And what are you saying? For that reason, I'm giving you this. Guy, you're not serious. Okay, let me say she's like a younger sister. She's beautiful, well raised, humble. But she man like one. Wait. She pimp ni ensin, o fẹ́ matchmake me àtẹ̀yàn àbí what are you doing? Wait. Mo pé ipa ò rajà. Ipa ò dẹ̀ta. But she really o ma like it. O ma like it. I'll think about it. So why we bring to family think about it? I'll think about it. Can I expect it, Zano? I'll think about it. You're so stubborn in a Hey, barman! Ẹ jọ̀ọ́ ṣé Máyọ̀mí ti kó kúrò níbí báyìí? Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ wo ara ògiri ń sin tẹ́lẹ̀ rí picture ẹ̀ bẹ́ẹ̀? Tẹ̀tún wá bí mi pé ṣó ti kó kúrò níbí báyìí. Ṣé ọkọ mi máa fi ilé tó kọ́ sílẹ̀ àwa lọ rent ilé síbòmí ni? Àbí kí lẹ̀ ń béèrè lọ́wọ́ mi fún? Oh, ẹ̀yin ni. Ẹ̀yin lẹ tó picture jọ̀ngọ̀jọ̀ngọ̀ sí gbogbo ilé káàkiri. Anyway, kò sí wàhálà mi. Èmi tí kò gbogbo ẹ̀dà ni mo ti súnná pátápátá. Mo dá yín mọ̀ nígbà tí ẹ̀ ń wọlé. Torí àwọn ṣe fún yín láyé kẹ́ wọlé rò pé tí màá mọ̀ ìwọ̀n àjẹkẹ́ wọnú lé ni. Tẹ wá débi tẹ̀ ń yẹlé wò káàkiri. Ẹ fẹ́ wo iṣẹ́ ọwọ́ yín tẹ fílẹ̀ bóyá ó ṣì wà ńbẹ̀. Ẹ̀rọ kò lè wọ́ọ̀kì. Ẹ dúró, ṣé bí Máyọ̀mí lóhun ti kọ́lé tí yín fún yín pé ẹ̀ ní ẹ̀fà débi báyìí mọ́? Kí lẹ tún wá ṣe? Ṣé stubborn ni? So, Máyọ̀mí ti fẹ́ yàwó mi. Ṣé kò tó yàwó fẹ́ ni? Àbí mi tó gbé níyàwó? Ẹ má bínú. Máyọ̀mí ni mo wá wá. So, màá dúró dè. Dúró. Níbo lẹ lọ? Ẹ wá. Èmi ò ní kẹ́ bá wá Máyọ̀mí o. Tẹ́ bá ń wá Máyọ̀mí, you will go outside the gate and wait. Ìta lọ́hùn lẹ máa lọ dúró sí, ẹ lè dúró dè síbẹ̀ tó bá ti ń wọlé bọ̀ kẹ́ ra mú. Wàhálà ti nínú. Àmọ́ nínú bí kò sáyè fún yín. Ṣé o sì? Kí ló tẹ̀ ń pagbo mi? Aago Máyọ̀mí ni mo pè. Aago Máyọ̀mí lẹ pè. Èmi àtọkọ mi jọ ń lo fóònù kan náà ni. Kẹ́ lè mọ bí ìfẹ́ wa ṣe rìn lè tó. Ṣó ti yé yín? Try something else. Ẹ ṣé. Ẹ káàbọ̀. Amadapẹ wá. Ẹ wò, ẹ jọ̀ọ́ just in case of another time. I would advise. Kẹ́ sọ fún designer yín pé ayé òkè ń rán nǹkan tó ṣe bàǹbà báyìí fẹ́ni tó bá tóbi. Ṣé pé táṣọ yẹn bá kọ ilé ẹsẹ̀ tẹ́ bá dún lẹ̀ máa dùn gbòmù torí size yín. Ẹ rọra ẹ bá sọ fún stylist yín kọ́ mọ tán máa rán fún yín àwọn kan tó kéré díẹ̀ tó fò sókè díẹ̀ so that kò ní wọ yín ṣubú. Ṣé gbọ́? Ẹ pẹ̀lẹ́. Nígbà tẹ́ tóbi tẹ́ tó kó sáà tẹ́ bá lọ ṣubú ẹ mọ bẹ́ẹ̀ máa dún ní gbòmù lẹ́ máa dún. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Madam, welcome. What?
No problem. What's happened? No, so far I can't shame me. May I bring something for you? No, you don't need anything. What? Food already. May I be servant? Eh? You know the chop again. Why? Eh? I don't cook am. Make I just serve and make you chop. Madam, you know go chop again. See, this morning I cook for you. You know it. Yesterday, when you came back, you just dey cry. You know chop. Today, now again. Why now? Because, may I serve and make you eat. Eh? If na small self, may you eat am. Rose, I'm not interested. Ha, chai. You know the chop. Ọlọ́run mi ò jọ nìyàn. You know the chop, madam. Gbogbo ń tá a bá ṣe láé la máa jèrè wọn. Gbogbo ẹni tó ń ṣeré láyé kó máa ṣeré. Gbogbo ẹni tó ń ṣìkà láyé mi, wọ́n máa jèrè ìkà kan tó lọ láé. Kórìí mi má ṣe gbà bọ̀dì ọ̀fọ̀. Ayé mi tó ń dùn yóò kó má polúkúrú mùsù. Ẹni tó gbìn ńlá tó ń retí àlùbọ́sà ní kíká. Irọ́ ńlá ni èè. Ohun tá a bá gbìn la máa ká láé. Kí n má ṣe gbèrè tìjú láì mọ̀ wá. Orí máa jẹun sí wa o. Hello, Oga. Yes, na me, Rose. Yes. Because where you dey? See, wahala dey happen for house o. Na madam, since yesterday when she come back, she never chop anything. Na so cry she be dey cry since. I dey ask her wetin happen sef. She no tell me na. Yes. She no chop. I give am food, she no eat na. Abeg, come come. She never chop anything since. I be dey ask am sef, she no gree tell me wetin happen. Yes. No tey. Quick. Oga. Bye-bye. Lọ́jọ́ ayé abẹ́ orí nǹkan. Nígbà tọ́mọ ayé ń wo ojú ìyá rẹ̀ ká. Oníṣẹ́ bá mi rọ́jú ìyá mi. Ìgbà tó bá wá kọ́, kí ni wíwá ẹ wá dà fún mi? Àkísà tó ti dágbére àkìtàn lọ́rọ̀ mi. Ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró. Ìwọ Máyọ̀mí, ó lé mi síta torí pé o fẹ́ fẹ́ ìyàwó mi. Èmi ń fojoojúmọ́ sunkún bí. Ìwọ òun rẹ́rìn-ín, inú ẹ ń dùn kiri níbi tó wà. Èmi ń pohùn réré ìfẹ́. Ìwọ ń fi ojú ìfẹ́ mi gbolẹ̀ káàkiri. Ṣé o ti yá àgbàgbé ni? Ọjọ́ rírí jẹ, ọjọ́ àìrí jẹ. Máyọ̀mí, ọjọ́ ọ̀kẹ́rẹ́ pebi sùn ló máa pọ̀. Ọjọ́ tá a rí kéré àjọjẹ kéré Máyọ̀mí. Ọjọ́ tí ò sí kankan àjọ dakùn délẹ̀ sùn. Àṣé ẹlẹ́dẹ̀ tí ò tí ì ṣọ̀bùn ni, kò tí ì sákìtàn lé olówó ẹ̀ ni.
ṣé o ṣáà ti gbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná pé kó má jẹ́ ká kó aṣọ òṣì àti ìṣẹ́ wa dànù torí ká lè máa fi dúpẹ́ oore Ọlọ́run nínú ayé wa. Èmi mi ò ní ti torí ẹ̀ sunkún mọ́ láéláé. Ṣó ti gbọ́? Tó bá wá délé kó bá mi kíyàwó ẹ̀ wípé ó ṣe àná. Bọ́láńlé kò tí ì tó ilé tó ń ṣe Bọ́lá. Irú kí làwọn obìnrin ń ṣe gan? Irú wàhálà wo làwọn obìnrin ń kó mi sí báyìí? Bọ́lá. Ṣé wàá rí ọjọ́ tí mo wá kó lọ́dọ̀ ẹ̀ gangan? Ọjọ́ tí mo kó lọ́dọ̀ ẹ̀ kò pẹ́ bí mo ṣe kó báyìí lọ́mọ ọ̀dọ̀ ẹ̀. Wọ́n á pè mí pé òun mọ bí madam ṣe ń ṣe. Kí ló ṣe kẹ̀, kí ló ṣẹlẹ̀? Mo wá sáré lọ́bẹ̀. Nígbà tí màá dénú yàrá ọ̀dọ̀ ẹ̀, nǹkan tí mo rí ọ̀dọ̀ ẹ̀. Ọlọ́run àná ńlá. Ọlọ́run tó ní Ijagbemi. Kojú mi máa ṣe rí mi o. Èdùmàrè kò ṣọ̀nà mi nílé. I don't finish your work. I finish people. I finish it. Kémi máa ṣe jẹ́ ká láì lọ́wọ́. I wake up today. I go down my knees, no. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ò kò. Ò ṣe dára dára. Mi ò ṣe dáa mọ́. Kí ló dé táwọn èèyàn á ṣèmọ̀ tá lè mọ̀ ń ṣe wá? Kí ló dé? Torí pé a fẹ́ lọ́lá. Torí pé o fẹ́ lọ́lá. Ó kù díẹ̀ káàtó. Wọ́n láṣìwèrè ń kó ọ̀rọ̀ jọ láìmẹ́ tí ó lò. Ọ̀rẹ́ rẹ ló ní kó lọ gbalé, ọ̀rẹ́ rẹ ló ní kó ṣe gbá. Ẹni tá a kọ́ ní ká tó gbà, òun náà ní tinú ẹ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ṣé tọ̀rẹ́ rẹ bá ní kó kó ná ṣókò náà ni? Tọ̀rẹ́ rẹ bá ní kó lọ bọ́ sẹ́nu mọ́tò, só bọ́ sẹ́nu mọ́tò ni. Dájúdájú ìkàngbénu tiẹ̀ náà ni. Wá gbọ́ o, sórí ètò ṣe yóò kanjú ni. Ẹ má kanjú tulú ọ̀ràn ìgbà rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀. Bóyá ló mọ̀ pé bó o bá kanjú, Elédùà ti kọ́pọ̀ olówó láyé. Torí pé ẹni tó bá ṣògùn owó tó rí ṣe tó sì lówó, a ti kọ́ pé yóò lówó kanjú ni. Ọwọ́ àlọ́ ọ̀lẹ́nu ìyàwó rẹ̀ ò fi ṣòwò. Ṣé bówó náà ló ní tán ló ní sinmi? Sọ lọ́sàn-án léṣe olóòrùn. Ẹ ṣàánú mi, ò ní sinmi, ẹ ṣàánú mi. Kò ṣe ní ṣáájú ẹkún. Àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo ọlọ́gbà ayé péjọ wọn ò rògùn àbámọ̀ ṣe. Torí owó iná ṣá. Dákùjú ọ̀nà. Ṣé owó tó ní ìṣògùn mọ́tò méjì pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni? Ṣóòsù yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni? Tọ́ tí aṣọ tó ọ̀rọ̀ sọ́wọ́ ìṣògùn méjì pọ̀ ṣé wọn ò ní sọ pé wèrè ni? Kí lọ wá ń lé kiri ilé ayé? Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ìwọ́nu Ọlọ́run. Bọ́láńlé, ìwọ náà kò kù. Ìwọ náà ṣe ó kù díẹ̀ káàtó. Kí ni ìbá lè tó bẹ́ẹ̀ tó fi ronú pé ó yẹ kó gbẹ̀mí ara rẹ̀? Ẹ̀mí tí ì ṣe wọ lónìí, Ọlọ́run ló lẹ̀mí rẹ̀. Sórí gbogbo ẹ̀sìn tá à ń sìn ilé ayé pátá, ó tako kéèyàn ó gbẹ̀mí ara rẹ̀. Torí pé ó ti rora rẹ̀ pin pé kò sí rètí mọ́. Ṣé bígbà kan ni dókítà ti dájọ́ ọkú fún ọ tó ló kú tó sì kú mọ́ tọ́lọ́run wú ọ̀sán tó dẹ̀mí rẹ̀ sí? Ṣọ́lọ́run ọ̀hún náà wá kúrò ń bẹ́ẹ̀ ni? Ẹ̀mí tí ì ṣe wọ lónìí, Ọlọ́run ló ní, òun ló lẹ́tọ̀ọ́ àti gbà á lásìkò tó bá tó, àsìkò tó bá wù ú, toró ń lò fún wa. Oníwọ náà wàá jára ayé lò jẹ́rú ọ̀run báyìí torí pé àsìkò rí ò tí ì tó, ọ̀wá ń rìn kiri. Ṣé ètò wá ṣe fúnra rẹ̀ iná ṣò wá dà báyìí? Ó kù díẹ̀ káàtó. Ó yẹ kó o fìjà fọlọ́run jà kó fọwọ́ lẹ́rán ni. Ó yẹ kó o fìdájọ́ lẹ̀ fónídàájọ́ àgbà ni. Ṣé bóun ló lè dájọ́ àfẹ̀yìn pínran?
òun ló mọ̀ dájọ́ tó tọ́ tó yẹ tí ó dáa bóyá ló mọ̀ pé tó o bá gbẹ̀mí ara rẹ̀ ó ṣeé ṣe kélédùà ó tún wò ó ṣe fún ọ kó o tún gbé nǹkan rere ṣe ń lé ayé ṣé o mọ̀ pátó rí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ni ẹ̀yin méjèèjì ẹ ṣe ó kù díẹ̀ káàtó àmóríta àbí tá a dé gbogbo ẹ̀ kù sọ́wọ́ elédùà fúndì èyí ńkọ́ lọ sùn lọ sinmi lọ fọwọ́ rọgí ìgbàgbé kélédùà kó fi gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kó fi ṣàforíjì àìdáríjì ló yẹ kí gbogbo yín máa tọrọ lọ́wọ́ elédùà kó wò ṣe fún yín ká wá fi gbogbo ohun tó ṣẹlẹ̀ kó fi ìdájọ́ lẹ̀ fónídàájọ́ àgbà. bóyá ó ṣeé ṣe Ọlọ́run ó wò ṣe fún yín lọ sùn lọ sinmi lọ fọwọ́ rọgí ìgbàgbé lọ máa gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ rẹ̀. Òkùnkùn ṣú láyé Ọlọ́run tó ní mi mo bẹ̀ ọ́ wá pín mi lérè láyé mo wá o. Ọ̀gá o 20 years imprisonment màmá fún. Ọ̀gá tí kì bá ṣe pé mo ṣe takuntakun àti gbogbo ẹ̀bẹ̀ tí mo bẹ̀ adájọ́ ó ṣeéṣe kán dájọ́ kú fún wọn. Seriously. Ọ̀gá o ṣé pé ọ̀rẹ́ mi ti wá dé lẹ́wọ̀n nìyẹn. Àgbà tó jìn sí kòtò ó kára yòókù lọ́gbọ́n ẹ mọ̀ pé gba àwọn irú àwọn kéèsì kò ń ṣe really defend because ṣe ká ní wọ́n gbọ́bẹ̀ sí wọn lọ́rùn báyìí tí mo rí kí wọ́n gbọ́bẹ̀ sí yàn lọ́rùn I can defend it ṣé yẹ yín but wọ́n rí oògùn lọ́wọ́ wọn wọ́n dẹ̀ rí ẹ̀rí àrídájú wípé ó ń ṣe tó sí ẹgbẹ́ náà can do. Àṣẹ àjẹsínú lo oògùn kò dìgbà tá a bá ṣàṣe wọn rárá. ẹ ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tí mo ń sọ ni ó tọ́ra nǹkan ẹ ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì ẹ ni. ẹ má bínú pé mo lò yín bí ìpàṣẹ láti dá sẹ̀rí àfẹ́mi tó tiẹ̀ lọ. orí yẹ́yẹ nínú ìdí àṣírí pọ̀. bẹ́lẹ́sẹ̀ bá sì ń jìyà olódodo a máa bá fún. àmọ́ o a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ bó bá pẹ́ bó bá yá èrò á rí kí gbogbo yín wá padà síbùgbé yín láyọ̀ àtàlàáfíà. Kàfẹ́fẹ́ àbúrò ayé má ṣe ìfẹ́ dọ́dọ̀ mi mo bẹ̀bẹ̀ o kémi má ṣe jẹ̀ka láyé mo wá o. I wake up today, I go down my knees, I say my prayer to the Lord. Kémi jẹ́ mi rẹ̀, kémi má ṣe sílẹ̀. Mo kàn lẹ́nu ní wàláì ìlọ́wọ́ ló kú ní ọlọ́run wàláì ọlọ́run fún ẹlẹ́dàá ní mọ̀ sí ìlọ́wọ́ ló kú ní. ẹ dákun bọ̀dá mú kálá mọ́ kàn lẹ́nu lásán ni wàláì mi lè pàdé ìlọ́wọ́ ló kú ní ọlọ́run wàláì ìmọ̀ ń parẹ́ ọlọ́run. Ta ló ní mo kú? Ẹni tó bá gbé ikú yóò síwájú mi kú ni ọ̀rọ̀ bí ẹkú kì í wọ́n òkò wọ́n labalábá fi jáde wọgbó èmi kú èmi kú bàbá láàmú ni ọ̀la làmú ẹnu báyìí lẹ́sẹ̀ fi pé kúrò ojú ọ̀nà èmi kú bò ikú kẹ̀ sákàlà rádà. Mangala kíláàkùn ibo nìjà yé bẹ́ẹ̀ lọ láti bẹ̀. Ní Madagascar ni níbi ìpàdé òkú àtàwọn àlàyé tó ti jọ máa ń wà papọ̀ ọ̀dẹ̀ tó sì dá yín lójú pé àlàyé yín náà ni òkú ni òkú ni. Ọmọ náà. Mo ka ilà àtàjò dé ojú tẹ́lẹ̀ tí ọ̀nà ànángásì ọmọ kàtà. Ànángá púpọ̀ sílẹ̀ fún mi jẹ́gbà àbí pé èdè hospital. Mo ti dé tìkàrà èmi gan ti lọ gbàgbára mọ́sùrè. Ẹ́ẹ̀rì mo ń bọ̀ ẹ́ẹ̀rì mi o. Àti dára.
Ọlọ́run àná ńlá. Ọlọ́run. Orí mi ò gbọ́dọ̀ gbẹ́bọ́ àyà mi ò gbọ́dọ̀ gbèdìdì. Ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀yìndà. Táyé nìkan máa bá mi ṣe. Nítorí bò wá gbóhùn sòkòdìrò. Ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀yìndà. Ṣé mọ́mì kú ni àbí mọ́mì kú? Irú ìbéèrè àgọ̀wò ló ń béèrè. Ẹ ṣàrora kó má jẹ́ pé wọ́n ń fi ṣàìṣàì lo àsìkò yìí o. Ọmọ Ádámọ̀ ètò ti dé. Kò fò sí lẹ́gẹ̀. Kò sí lè. Ká ló wá dáná? Èmi ò mẹ́rin tó ń dáná. Fọlá, so ìwọ ló ń dá iná o dẹ̀ gbàgbé ara ẹ. Darling, èmi observe nǹkan. Kí ni? Anytime tí màmá kò fò bá ti sí ilé, irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀. Wá ló lè ṣẹlẹ̀ tájá gbó mọ́yàn tó dẹ̀ di nǹkan téèyàn ṣèkì. Ọ̀rẹ́ mi ò má bó nǹkan burúkú mọ́ra. Kí wá ló Mọ́mì Fọlá. What is wrong with you? Ibo ló lọ? Ṣé o máa sáré tẹ̀lé wèrè lẹ́yìn? Ibẹ̀ níná ti wọlé sí ọlá. Ọbẹ̀ gbẹ̀san ni o. He is ready to kill you. Shadow kan jó ní sínsìn tá wọlé sí. Mo rí kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn pé kí ni. Báwo ni mo ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ mi? Níbo ni mo fẹ́ kó wọn sí? Disrespect yìí ti pọ̀ jù. Ìgbà tọ́kọ tó fẹ́ mi gan-an tí ẹ respect mi. Báwo làbúrò ẹ ṣe fẹ́ respect mi débi girlfriend? Kí ló fẹ́ fàyọ ń bẹ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ wọn? Ìwọ tí n bá sọ fún ẹ pé ọ̀rọ̀ tó ń sọ yé mi mo parọ́. Mi ò really understand. Ìyàwó Bọ́lájí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, girlfriend ẹ̀ ni, kò tí ì di ìyàwó ẹ̀. So kí ló fẹ́ kọ́mọ yẹn bẹ́ẹ̀ ṣe? Ṣé kọ́mọ yẹn tẹ̀lé ọ lọ sínú kitchen ẹ tó jẹ́ ọ́fíìsì tiẹ̀? Kọ́mọ yẹn lọ máa bẹ́ẹ̀ fọ pléètì mi nínú ọ́fíìsì ẹ̀ kò yé mi. It's getting out of hands. Ó ti sú mi. Èèyàn ní mí náà. Àwọn ọmọ mi náà ló sọ pé tí ń pariwo lẹ̀ ṣe ń sọ náà kó ṣe ní pariwo. Kí ló fẹ́ kí n ṣe? So ẹbí abẹ́ tẹ̀síjọ́ ń fún mi pé kí n fọ́ àbí. Àbíṣe fi já wèrè ní. Because èmi ò rí ibi téèyàn ti máa tó báyìí tí ò dẹ̀ nílé assist ẹ̀gbọ́n ẹ̀ kó tiẹ̀ máa ṣe assignment fọmọ mi. Tọ́mọ bá tí o máa pè mí ẹ wá gbọ́ ọmọ yìí tí ń ké ló máa sọ. Mo fi pé mo wá sílé ẹ̀kọ́ and I should have my feel. Mi ò lérò pé mo wá pipe nǹkan ṣe lòdì. Ṣé o mọ̀ pé tí ẹ̀ bá pọ̀ jù lọ́rùn ọ̀run máa wọ̀ kẹ́? Ìjìnlẹ̀ ó kì í tọ́jú ọmọ sọ̀ọ́ tó tọ́mọ bá ti ń kébi ní kí n gbọ́ ọmọ kan kí n máa pa ẹsẹ̀ fọmọ kò yé mi. Kẹ́fẹ́ mi láti wèrè yín wá bílé mi. Wèrè báwo? Ó ti ya wèrè. Oyíndàmọ́lá ó ti ya wèrè. Tómi lọ́lá náà. Ọmọ kan sọ fún ẹ pé kó má bá burú ẹ ṣeré kí kan lọ fún kí ló báyọ̀ sọ̀rọ̀. Tó ní gbogbo nǹkan láàyè fààyè gbà mí. Kójú mi torí rẹ̀ yìí má ṣe rí bí o. Èdùmàrè dákun ṣọ́ iná mi nírè láyé mi jọ̀wọ́. Kàfẹ́fẹ́ àbúrò ayé má ṣe fẹ́ dọ́dọ̀ mi mo bẹ̀bẹ̀ o. Kémi má ṣe jẹ́ ká láyé mo wá o. I wake up today. I go down my knees, no. I say my prayer to the Lord. Kórìí mi jẹ́ nire. Kémi má ṣe sílẹ̀ ayé wa. Kábínú orí má ṣe ṣẹ́ mi lórí. Gbogbo nǹkan táyé ń pè níyà. Kó má ṣe jẹ mí tọmọtọmọ. Onídàájọ́ àgbà o. Jọ̀wọ́ dá mi lẹ́jọ́ ire. Ọ̀rọ̀ mi tó ń dùn mí nínú
kó má ṣe pa mí lẹ́kún. Onídàájọ́ àgbà o, jọ̀wọ́ pín mi níre, kí mi má ṣe jẹ́ ká láìmọ̀ wá, kí má ṣe rógun ìdààmú o. Kọ́ba mi má ṣe sunkún àìládé lórí, kárẹwà mi má ṣe sunkún àìrọ́kọ̀fẹ́, kákan mi má ṣe sunkún àìrílé sùn, kó mi má ṣe tán lẹ́yìn ẹja mi o. Kórí adé má ṣe dèrò àkìtàn, kórí ọlá má ṣe fẹ́ wọn lùgbà, kásíwájú má ṣe dèrò ẹ̀yìn o. Kórí mi má ṣe gbàbọ̀dé fún mi o. Onídàájọ́ àgbà o, onídàájọ́ àgbà o, onídàájọ́ àgbà o, dábọ̀ dájọ́ ire fún gbogbo wa. Ìwọ ló dájọ́ owó fólówó, ìwọ ló dájọ́ ọlá fọlọ́lá, ìwọ ló dájọ́ ipò fàṣíwájú, dá mi lẹ́jọ́ ire. Ẹni tá a ní kó fẹ́ ní lójú, ata ló fi sẹ́nu. Ẹni tá a ní òkè ní lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́ o. Kí wá láǹfààní olóńgbò ta ní tó ń dẹrù bọmọ wa? Ẹja polongo ọ̀hún dànù ká lè rí mú mi o. Onídàájọ́ àgbà o, jọ̀wọ́ dákun dájọ́ ire fún mi. Ìwọ nìkan ló ní dájọ́ ire tí kò ní ṣàbòsí o. Onídàájọ́ àgbà, onídàájọ́ ire, Ọlọ́run ló ní dájọ́ ire, dá mi lẹ́jọ́ ire. Ọlọ́run tó láyé, Ọlọ́run tó lọ́run, onídàájọ́ àgbà o, dá gbogbo àlẹ́jọ́ ire. I want to ask something from you. Do you really know?